òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sàmọ́ ẹ má sùn ẹ ká jà ẹ lọ òun tún ẹfẹ̀. ilẹ̀ àgbáyé pé nǹkan kan wà tí wọ́n ń pè ní adé tàbí ẹnìkan lè sọ pé adé kan wà tí wọ́n ń pè ní adé àrè kò sí. Orí Odùduwà tó jẹ́ Ọlọ́fin àdìmúlà àkọ́kọ́ òun ni adé àrè ti bẹ̀rẹ̀. Orí Odùduwà kan náà tó jẹ́ Ọlọ́fin àkọ́kọ́ àdìmúlà àkọ́kọ́ orí ẹ̀ ni adé dídé ti bẹ̀rẹ̀. Òun ló fi ìdí ẹ̀ múlẹ̀ pé nǹkan kan wà tí à ń pè ní ọba jíjẹ, nǹkan kan wà tá à ń pè ní aládé. So kó tó di ìgbà Odùduwà kò sí nǹkan kan tí wọ́n ń pè ní adé àrè. Adé àrè Odùduwà nìkan ṣo ló dé. Lẹ́yìn Odùduwà àwọn tó bá jókòó sórí ìtẹ́ Odùduwà nìkan náà ní àṣẹ láti dé adé àrè. Torí adé àrè tá à ń sọ yìí ṣé adé àrè ní ilé tiẹ̀ ní Ilé Ifẹ̀ o. ẹ sọ. Ó dẹ̀ ní àwọn èèyàn tó ń tọ́jú ẹ̀. Adé àrè èèyàn bíi tiwa báyìí lòun fúnra ẹ̀ bá ṣe ń sọ̀rọ̀ yìí sí. ẹ dúró ṣe bí adé tó ń dé sórí. Adé yẹn no tó ń gbé sórí. tí Ọọ̀ni ń gbé sórí yẹn. tó dàbí lẹ́bẹ̀lẹ́bẹ̀ tó ń dé ní ọdún ọlọ́jọ́. tó ń dé fún ọdún ọlọ́jọ́. Èèyàn ni o tó níyàwó tó lọ́mọ tó dẹ̀ ń exist tó ń ṣe ṣẹ̀mí nílé Ifẹ̀ bá ṣe ń sọ yìí. Wọ́n ní àwọn èèyàn tó ń tẹ̀lé bí wọ́n ṣe ń tẹ̀lé Ọọ̀ni rìṣà yìí. Àwọn abẹsẹ̀ tó ń tẹ̀lé Ọọ̀ni yìí wọ́n ṣe ń lùlù fọ́ ni àwọn kan wà tí wọ́n ń lùlù fún adé àrè fúnra rẹ̀. Ààrẹ ẹni sùúrù ẹ má dà mí lórí irú níbi táwa dé. Ẹ̀yin ará lẹ́tà àwọn wà bóyá bí mo ṣe ń fìlẹ̀ ṣe ń fìlì o. Ṣé bí adé tí wọ́n ń dé. Bẹ́ẹ̀ ni fún ọdún ọlọ́jọ́. Ààrẹ adé tí wọ́n ń dé. Bẹ́ẹ̀ ni. Ṣé bí wọ́n máa ń hun ni. Eléyìí wọn ò hun adé àrè o. Ṣé bí adé àrè a máa ń rí ní bá àti ẹ̀rí face to face. A máa ń rí nínú fọ́tò. Orí báyìí. Orí bí ọwọ́ báyìí. Àgádà ni wọ́n pè é, àgádà ni. Tó yẹ pé ọgbà mi Ọọ̀ni ò kí ń dé ńgbà mi ó máa gùn sọ́wọ́ báyìí. Ìdí ó lé ìgbà tó ní àǹfààní tó jẹ́ pé bó ṣe fẹ́ bá Ọọ̀ni bàbá wa Babátúndé Ògúnwùsì ló gbà ni ó fi bẹ̀rẹ̀ yẹn. Kò sí àkọsílẹ̀ ìtàn kankan pé Ọọ̀ni kankan gbé dání sọ́wọ́ báyìí. Season tí bàbá wa Babátúndé Ògúnwùsì máa gorí ìtẹ́ àwọn bàbá ńlá wọn ó bọ́ sí àkókò ọdún ọlọ́jọ́. Kò dẹ̀ tí ì lè dé adé yẹn ṣùgbọ́n dandan ni kádé àrè jáde ó ní láti fi ara hàn Ọọ̀ni. Ẹ rí i pé gbígbé sọ́wọ́ ẹ̀ kò fi Ọọ̀ni nígbà tó ń mú Ọọ̀ni tó ń fi Ọọ̀ni hàn gbogbo ìlú tí Ọọ̀ni ń lọ sí ìpèbí inú ìjù tó ti ń ṣe ìpèbí fún Ọọ̀ni. Àwọn èèyàn kan wà ń bẹ̀ tó ti wà in existence tí ọjọ́ orí àwọn èèyàn kankan tó kéré jù ń bẹ̀ bóyá ká sọ pé bíi 150 ọdún. Wọ́n lè wà nínú ìjù. Bẹ́ẹ̀ ni wọ́n kú. Àwọn ọmọ Christians bẹ́ẹ̀ yẹn ṣe. Ó wà o. Èèyàn ni wọ́n àbí. Èèyàn ni wọ́n but èèyàn táwọn tán jẹ́ yìí wọ́n ti di àwọn tí à ń sọ pé kò lè kú mọ́ èèyàn táwọn olóyìnbó ń pè ní mortal. Tí àwọn yẹn wọ́n ti yàtọ̀ sí àwọn adarí oorun báyìí. Wọ́n ti dàndọ̀. Wọ́n ti lo àwọn ayé kan kọjá àwọn ayé kan tó ti parẹ́ àwọn púpọ̀ nú wọn ti lò ṣùgbọ́n tá a bá rí àwọn èèyàn tá à ń sọ yìí wọ́n kéré ju àwa ta jẹ́ pé ọjọ́ orí tó ń pè àwa yìí wọ́n yóò jà wá yìí lọ tó jẹ́ pé tọkùnrin bá pàdé èyí tó jẹ́ obìnrin nínú wọn wàá pè wàá fẹ́ tó ní mọ èjì tó ní mọ ògbólógbò ọjọ́ tó wà lórí ẹni yẹn. Wọ́n ṣẹ̀mí nílé Ifẹ̀ tó jẹ́ pé àkókò máa ń wà tó máa wá ń bá Ọọ̀ni sọ̀rọ̀ fún àwọn ọdún kọ̀ọ̀kan tí wọ́n ń ṣe nílé Ifẹ̀ àti àyájọ́ ọjọ́ kan ṣoṣo tí wọn kì í ṣe ètùtù kankan nílé Ifẹ̀. Ètùtù máa ń wà níjọ́ yẹn ṣùgbọ́n kì í ṣe ètùtù gbogbo èèyàn. Ètùtù àwọn tí àwọn ẹ̀mí àìrí tá à ń pè ní àwọn tí kì í ṣe adarí oorun. Ìpèbí Ọọ̀ni yàtọ̀ sí bọ́n ṣe ń ṣe ìpèbí fún gbogbo ọba. Àárín àwọn ìṣèyànṣe àlùjọ̀nú èèyàn ni Ọọ̀ni ti máa ń ṣe gbogbo ìpèbí. Àwọn nìkan náà ní Ọọ̀ni kì í jẹ kì í mu báwa ṣe ń mu tí wọ́n bá bẹ̀rẹ̀ ètùtù fún àrólé Odùduwà. So ibẹ̀ ni àwọn bàbá àwọn onílẹ̀ àwọn tá à ń wí yìí kì í ṣe inú ìjù yẹn nìkan o àwọn ilẹ̀ àṣírí tó ń pè ní sacred ground tó wà nílé Ifẹ̀. Ṣé Ilé Ifẹ̀ tóbi tó bẹ́ẹ̀ yẹn? Ilé Ifẹ̀ tóbi jù bẹ́ẹ̀ lọ. Ilé Ifẹ̀ odidi ayé àtọ̀run kan ní Ilé Ifẹ̀. Òròpọ̀ ní Ìbàdàn is the largest city. Títóbi in the size gazette olóyìnbó nìyẹn. But when we are saying títóbi nínú ẹ̀mí àti ara àwọn ẹ̀mí àìrí àtẹ̀mí tá à ń rí tó ń ṣẹ̀mí
ó sọ Ilé Ifẹ̀ di ayé àti ọ̀run. Gbogbo pínpín àti agbára tí Ọ̀yọ́ àbí ibikíbi ń lò àti Ilé Ifẹ̀ làwọn agbára yẹn ti ṣídìí lọ. Nígbà tí Ọ̀rànmíyàn máa kú Ilé Ifẹ̀ tó fẹ́ jagunjagun pé òkè òun fẹ́ gba ilẹ̀ sí lọ, òun fẹ́ gba ilẹ̀ sí lọ. Now gbogbo agbára tó kó kúrò Ilé Ifẹ̀ ló ti kó kúrò náà, wọn sọ pé Ọ̀yọ́ ló ti pìlẹ̀ agbára. Ṣé kò ti dé Benin kó tó padà sọ kó tó wá tẹ Ọ̀yọ́ dó ni? Ó ti dé Núpé, ó ti fẹ́ ìyá àwọn Ṣàngó tó ń pè ní Torosí. So ó ti fẹ́ ìyàwó yẹn, ó ti bí Àjàká àti Ṣàngó tó jẹ́ àbúrò ẹ̀, that is ní Núpé, tí ìyẹn jẹ́ ọmọ Étú Núpé. Ìran àwọn ìyàwó ẹ̀ yìí tó bí Ṣàngó nǹkankan wọ́n sì ń jẹ́ Étú Núpé dọ̀la. So wọn sọ pé ibẹ̀ yẹn ló ti kó agbára wá, ó kó agbára dání lọ láti Ilé Ifẹ̀ ni. Bí ṣe sọ fún inú àwọn ètò tá a ṣe kọjá pé Ọ̀rànmíyàn kò ń ṣe pé ìgbà tó ṣẹ̀ṣẹ̀ wọlẹ̀ lọ̀pá yẹn yọ, ọ̀pá tó mú dání nígbà tó wà láyé ó fi àfihàn pé òmíràn èèyàn ni. Kò ń ṣe èèyàn giant ni. Tẹ bá dẹ̀ wo Odùduwà tó jẹ́ bàbá wọn, Odùduwà èèyàn gíga ni, ó ga ju àwa èèyàn normal èèyàn lọ. Ẹ lọ wo gbogbo àwọn ọ̀ọ̀ni tó máa ń jẹ, tẹ bá wo gbogbo ọ̀ọ̀ni tó ń jẹ, níjọ́ tó bá gbé adé àrè ẹ rí i pé ìyàtọ̀ kan máa ń wà láàrin wọn àtàwọn èèyàn, gíga wọn tún máa ń yàtọ̀ ní ọjọ́ yẹn. tó máa gbé. Ó sì ní kò ń ṣe bákan náà ládé àrè ṣe máa ń jáde lọ́dọọdún. Ẹ ṣèwádìí eléyìí dáadáa. Adé àrè nílé tó ń gbé, tó bá ti rú, tó bá ti pè láti ibi tó ti ń ṣẹ̀mí, torí ẹ̀mí àìrí lòun fún rẹ̀, bọ̀ tó ń ṣẹ̀mí nílé Ifẹ̀, assistant ẹ̀ wà nílé Ifẹ̀, ó nílé tó jẹ́ pé at least tá a bá dọ́kẹ́ láti bí irú bí bíríìjì yẹn dé irú bus stop ìyànà kíná tí ń pè yín bì, ìyànà Gbólómi, títóbi àti fífẹ̀ ilé yẹn bó ṣe gùn nìyẹn. Àwọn èèyàn wà ń bẹ̀ tó ń dáná, tó ń sè, tó ń sọ everyday, tẹ ẹran ń sùn bẹ̀, ẹlẹ́dẹ̀, òbúkọ, màálù, oríṣiríṣi ẹran táwọn sè tó ń jẹ bẹ̀, ṣùgbọ́n ẹ lè dá àlùjọ̀nú yẹn gangan tó wà láwọ̀, ẹ lè dá mọ̀. Àwọn ọmọ wa ń kọ́. Àwọn ọmọ ẹ̀ wà ń bẹ̀, ẹ lè dá wọn mọ̀. Òun náà ń jẹun, ó ń mu mi, ó ń ṣègbọ̀nsẹ̀ bá ṣe ń ṣègbọ̀nsẹ̀ bí èèyàn, ó ń ṣẹ̀yọ́ bá ṣe ń ṣẹ̀yọ́ bí èèyàn. Ìyàwó wà ń bẹ̀. Àwọn ọmọ ń kọ́. Gbogbo wọn wà ń bẹ̀. Wọ́n dẹ̀ máa mix up. Bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n jẹ́ àwọn tó mójútó, òun náà ń bínú bá ṣe ń bínú, ó máa ń ní disagreement pẹ̀lú Ọọ̀ni, ó láwọn èèyàn tó máa ń plead on behalf of Ọọ̀ni, iṣẹ́ tí wọ́n nìyẹn. Now ẹ rí i pé inú ètò tó kọjá Aláàfin Akeem Abímbọ́lá Ọ̀wádé. Ẹ jẹ́ ká ti kọ́kọ́ sọ̀rọ̀ ti Adé Àrè. Ṣàwa come back sí. Ṣe rí ẹnikẹ́ni tí nígbà tó ní bá wà ń pè bí gbogbo àwọn ẹ̀mí àìrí yẹn ó ti ní ọjọ́ kọ̀ọ̀kan. Ìpè bí Ọọ̀ni kì í ṣe 16 days, kì í ṣe 21 days, over oṣù mẹ́rin láyé ìgbà láéláé. Nígbà yẹn wọ́n á ní bí ọdún mẹ́ta ó lé. Ọdún mẹ́ta ó lé. Wọn ò ní jọba. Náà máa fi wà ní pèbí tó máa fi máa múra fún wọn. Ní 3 years. Bẹ́ẹ̀ ni. Now irú ọ̀dọ́ tiwa náà sì the same thing náà máa ń ṣe nígbà yẹn, ṣùgbọ́n ìgbà táyé ń dayé ọ̀làjú wọ́n wá yí padà sí oṣù mẹ́ta, ọ̀sẹ̀ mẹ́ta, ọjọ́ mẹ́ta, wákàtí mẹ́ta, ìṣẹ́jú mẹ́ta, ìṣẹ́jú àyá mẹ́ta, kan tó wá mú wọn tó ṣẹ̀ṣẹ̀ wá mú ọba jáde ní Ìpèbí. Ìjọ yẹn bọ́ sí ọjọ́ ìṣẹ̀ṣe ṣòro gbogbogbò tẹ́ pé ó lójú àwọn tí wọ́n lè rìnrìn àjò yẹn àfàwọn tó ju wọn bàbá dé. So Tòṣó Tàjẹ́ Tẹlẹ́bọ lóògùn elémèrè aláwìnrin adáhunṣe àti wín àtẹyàn ló máa jáde wá ṣètùtù tí orò ọba máa pé. Ìdí nìyẹn tẹ máa fi rí pé àwọn ọba tán bá ṣe orò Ìpèbí fún tó pé, tí wọ́n fi wọn, ọ̀rọ̀ sísọ wọn ó máa yàtọ̀. N tí gbogbo èèyàn bá bínú sí, àwọn ti gba ẹ̀kọ́, wọn ò ní bínú sí. N táwọn èèyàn ò lè mójú kúrò lára àwọn amójú kúrò. Now tí wọ́n bá tí gbogbo èèyàn ṣe máa ń jẹun, àwọn ò lè jẹun bẹ́ẹ̀. Gbogbo èèyàn ṣe mu, wọn ò lè mu bẹ́ẹ̀. Instruction wọn kò sí lọ́wọ́ èèyàn mọ́. Àtọwọ́ àwọn ẹ̀mí àìrí yẹn tí wọ́n ń ṣàkóso orí ìtẹ́ tán wà yẹn. Ìmúra ọjọ́ kọ̀ọ̀kan ló sì ní ìmúra tiẹ̀. Àwọn ọjọ́ kan wà tó jẹ́ pé ìmúra ọjọ́ yẹn gba ìmúra mẹ́ta. Ní that day. Ní ọjọ́ yẹn. Bọ̀ Ìpèbí yẹn wọn kì í jáde náà. Wọ́n máa bọ́ta,
ó máa ní àkókò tán máa bọ́ta. ó ṣe sínú ìlú o. no níbẹ̀ yẹn àwọn ìlú ló máa wá síbẹ̀ tó máa kí ṣùgbọ́n ìjù tá à ń wí yìí ìjù kan wà tí kì í ṣe gbogbo ìlú ló máa wábẹ̀ wá kí Ọọ̀ni. àwọn àwòrò ṣàṣà tó ń já àwọn àwòrò ṣàṣà tó lè tó jajá Ògún tó pé àwọn tó mojú Ògún tó lè pa obìnrin rè àwọn yẹn nìkan náà láǹfààní síbẹ̀. so ibẹ̀ kì í ṣe fún gbogbo èèyàn ẹ̀ẹ̀mọ̀jọ́ ọmọ ọba kìíní kan ni mí tó o bá ti débẹ̀ o ò lè wọbẹ̀ orò ọbẹ̀ ní ṣíṣe ìmùlẹ̀bẹ̀ ní ṣíṣe ọ̀tọ̀ ni. bí wọ́n ṣe bá Ọọ̀ni wa tó wà ń bẹ̀ bàbá wa tó wà ń bẹ̀ yìí ń lò gbà ń sìn àwọn tó ń bá Ọọ̀ni rìnrìn àjò làwọn ayé funfun. ìmúra Ọọ̀ni ò lè ìmúra Ọọ̀ni ẹrù jẹ̀jẹ̀ kò lè yí padà sí aṣọ míì àfi funfun yẹn. kó tó ìṣẹ́rí funfun tẹ̀ sọ yẹn ṣé a lè jàn mọ́ ilé ìṣá ṣé gbogbo Ọọ̀ni ṣé funfun náà máa ń wọ̀ ni. funfun máa ń pọ̀ jù nínú ìmúra wọn ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn. tẹ bá wo bàbá wa Síjú Adé Okùn Adé Ọọ̀ni Olúbùṣe kábíyèsí káwóore máa jẹ́ mọ̀ rẹ̀. tẹ bá wo ìmúra wọn àwọn máa ń wọ kọ́lọ̀dì aṣọ ṣùgbọ́n Ọọ̀ni tó wà ń bẹ̀ yìí tẹ bá wo Ọọ̀ni tó wà ń bẹ̀ yìí àṣẹ Ọbàtálá ló wà lórí Ọọ̀ni àti àṣẹ àwọn abiyamọ àgbàlagbà aláṣọ funfun òde ọ̀run àtayé. so ó ṣòro fún Ọọ̀ni tó wà ń bẹ̀ yìí láti kọ́lọ̀ so kò sí ọ̀nà tí èèyàn kan lè gbà bàjà kò sí aṣọ tó níyì tó aṣọ funfun iyì ò lè kúrò lára Ọọ̀ni tó wà ń bẹ̀ yìí. tẹ bá dẹ̀ wo àwọn ìyàwó olórí Ọọ̀ni tó wà ń bẹ̀ yìí èèyàn kan wà pàṣẹ tó jẹ́ pé irú ìmúra tó ní mú yẹn lòun yẹn náà máa ń mú. Aisha ṣe Alisha àbí tó bí ọmọkùnrin ìyá Adémákin wá olórí. so tẹ bá rí ẹ rí pé ó máa ní àwọn ọjọ́ tí olórí máa ń dá ṣe àwọn nǹkan kan. olórí particular olórí yìí yes ìyá Adémákin wá yes. so ó máa ní àwọn ọjọ́ tẹ bá wo ìmúra Ọọ̀ni fún ọdún ọlọ́jọ́ kan ṣe yìí ẹ rí i pé orí ẹkùn wà lára aṣọ tí wọ́n wọ̀ olórí wọn tá à ń wí òun náà ẹ máa rí i pé àwọn aṣọ kan wà tó máa ń ró tó jẹ́ pé orí ẹkùn náà máa ń yà sí ara àwọn aṣọ yẹn. now tẹ bá wo ẹni tí a sọ̀rọ̀ ẹ̀ńjọ́ yẹn tí mo sọ pé Ọọ̀ni òṣọ́kú èèyàn ṣọ́kú àlùjọ̀nú ògbáyé gbọ́run irú olórí Yèyé Mòru tó di kọ̀ǹga yẹn ìmúra ẹ̀ gangan ni olórí yẹn máa mú yẹn. so tíyẹn bá wà láàfin tóun náà bá jáde tó bá wá dáná fún Ọọ̀ni àbí tí àsìkò oorun bá kàn tó bá wà láàfin ẹ lè dá òun ẹ lè sọ yàtọ̀ nínú òun àti olórí yẹn. the same ìmúra the same ìwà the same look that is it. so Ọọ̀ni ègbè Ọọ̀ni ẹrù jẹ̀jẹ̀ Ọọ̀ni kọjá Ọọ̀ni kọjá pé ọba tó ń bọ̀ tá à ń dá Ọọ̀ni kọjá bẹ́ẹ̀ torí pé orí ìtẹ́ tó Ọọ̀ni jókòó sí yẹn lásán àwọn ibi tí Ọọ̀ni ti ń ṣe ìpèbí kì í ṣe láàárín àwọn ọmọ adarí hurun ẹni tó ti tọ́ oúnjẹ ẹ̀mí àìrí àti ẹ̀mí tá à ń rí àtàwọn èèyàn tá à ń rí àtàwọn èèyàn tá à ń rí tó ti tọ́ oúnjẹ wọn wò. so ìsọ̀rọ̀ sí ẹ̀ kì í ṣe gbogbo nǹkan kò ń ṣe gbogbo nǹkan ló máa dá sí kò ń ṣe gbogbo nǹkan ló máa fèsì sí ntí Ọọ̀ni fi yàtọ̀ sí gbogbo ọba nìyẹn. tẹ bá dẹ̀ wo ìfọ̀rọ̀wọ́rọ̀ tí wọ́n ṣe pẹ̀lú bàbá wa kábíyèsí ọba Gbádébọ̀ Àrẹ̀mú Aláké ti ìlú Ẹ̀gbá lákòókò yìí bàbá fúnra wọn sọ ó wà pé lẹ́yìn Ọọ̀ni kò sí ọba kankan gbogbo àwọn tó kù tẹ̀lé Ọọ̀ni lẹ́yìn ni wọ́n dẹ̀ ká ní ìpele tá a bá ń sọ̀rọ̀ mo rò pé a lè bẹ̀rẹ̀ látòrí Aláàfin báyìí. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.